Ẹ káàbọ̀ padà sórí ètò Èjì Òwúrọ̀. Láìpẹ́ yìí náà àwọn kan ti wá sórí ètò yìí, wọ́n dẹ̀ máa ń wá dáadáa ní gbogbo ìgbà. Adoka Homes tó jẹ́ pé wọ́n ń tọ́jú àwọn ọmọ tó bá dàbí pé ó kù díẹ̀ káàtó fún tí wọ́n ní àìlera ara. Àmọ́ irú àwọn bẹ́ẹ̀ òbí lè ti pa wọ́n tì, àmọ́ àwọn ń jẹ́ káwọn ọmọ yẹn rí i pé àwọn léèyàn tó ṣe fọkàn tán, àwọn léèyàn tó lè wà pẹ̀lú wọn. Wọ́n wá ṣe anniversary láìpẹ́ yìí. Ó dùn mí púpọ̀ mi ò lè lọ lọ́jọ́ yẹn, ṣùgbọ́n láti tẹlifíṣàn Orísun a lọ síbẹ̀ ara àwọn èèyàn wa lọ. Ẹ jẹ́ ká wo ohun tí wọ́n ká sílẹ̀ láti Adoka. I'm living for Adoka Home. I'm living for special needs kids, and I know a day will come, years will come, that society will appreciate these children more. To all of my friends, everybody here today celebrating with us, I love you so much. And as you all know, I keep saying that humanity is one. They may not be my own biological kids. I have my own biological kids here. They talk, they work, they do everything. But does that matter? Because we have our able kids, does it matter that we should not take care of other children that couldn't do anything? My biological kids know that they have mother with so many children. So on behalf of my destiny angels, I know I'm not the one that give birth to them, but I love them with all my heart. And welcoming him. And once again we pray, may God bless you indeed. Please forgive us. Please forgive us. Thank you. Inú wa dùn lénìí láti wá bá Adétòrò ọmọọba ṣe àjọyọ̀ ọdún 11. Inú wa tún dùn láti wá bá Adoka Home nítorí pé a rí pé iṣẹ́ ńlá ribiribi ni ọmọọba Adétòrò ń ṣe ní Adoka Home. Adé ń gbà ládùúrà wípé kí Adoka Home kó máa tẹ̀síwájú, gbogbo olùrànlọ́wọ́ nílà oòrùn, ní gúúsù, ní ìwọ̀ oòrùn, ní àríwá, k'Ọlọ́run kó darí rẹ̀ wá ká lè ràn wọ́n lọ́wọ́ nítorí pé iṣẹ́ ńlá ni Adoka Home pẹ̀lú àwọn ọmọ olóríire alálùbáríkà tí wọ́n ń tọ́jú. Ọlọ́run á dẹ̀ bá wa tọ́jú wọn. So à ń bẹ arọ orílẹ̀-èdè Nàìjíríà, arọ ètí ń ṣe àwọn government wa, Nigerian government or Lagos State government, kí wọ́n ṣèrànlọ́wọ́ fún Adoka Home nítorí irú nǹkan báyìí nínú Ọlọ́run dùn sí, kí Lagos State government ká bá wa ran Adoka Home lọ́wọ́ kí iṣẹ́ náà kó lè máa tẹ̀síwájú. Ọlọ́run á dá àwọn ọmọ náà sí, gbogbo àwọn àtàdé wá síbí lẹ́ni Ọlọ́run náà á dá wa náà sí, tó bá di ọdún tó ń bọ̀ á lè ṣe jù báyìí lọ. Ẹni tó dá sílẹ̀ ọmọ ọba jẹ́ ọmọbìnrin tó lọ́yàyà tó fẹ́ràn ọmọdé. Nígbà tí mo gbọ́ pé gbogbo nǹkan tó ń ṣe nípa tàwọn the less privileged ones in the society, inú mi dùn gan. Gbogbo wa support ẹ̀ bí Ọlọ́run ṣe pé láti máa ran àwọn tó jẹ́ less privileged lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ máa tọ́jú Adoka Home. Ọlọ́run á máa gbéga. Àwọn ọmọ tó tọ́jú náà, Ọlọ́run ẹ̀mí máa fẹ́ àtẹ́gùn ìyè sí wọn. A dúpẹ́ fún ọjọ́ òní. Ìkọ̀kan báyìí kí àwọn ìjọba wa ká má fi wọ́n sílẹ̀, ká máa ṣe ojú ẹ̀tọ́ tó yẹ fún wọn. Ọlọ́run á máa tó ti gbogbo wa ṣe. A kí gbogbo àwọn tó jókòó gbogbo pé gbogbo nǹkan ayọ̀ náà kò ní tán lé wa. I didn't know that iṣẹ́ ńlá tó tó Ọlọ́run gbélé wọn lọ́wọ́. Ìgbà tí mo débẹ̀ ni mo tó mọ̀ pé iṣẹ́ yẹn pọ̀ tó ó pọ̀ ju nǹkan táwa rò lọ. Àwọn tí àwọn mọ́mì wa ń tọ́jú tí wọ́n ṣe ìkẹ́ fún, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀ káàtó dáadáa wọn lè ṣe. Ṣùgbọ́n looking at her status, looking at her beauty, looking at her, gentleness, yet she chose to do this. Ẹ̀rí pé it deserves all our support, deserves all our prayers, it deserves everything that we have to support this wonderful vision. If you look at them, àwọn angels tó wà lẹ́yìn yẹn, bọ́n ṣe ń kọrin lẹ́ẹ̀kan, ìkan ní wọ́n ti bẹ̀rẹ̀ sí jó. Ọ̀pọ̀lọpọ̀ wa gan láti ẹ̀mọ̀ wípé oore ńlá náà lànà Ọlọ́run ṣe fún wa.